Aláròyé máa wí o. Nínú Gosiloo làwọn eléyìí ti já fóònù gbà tọ́wọ́ fi tẹ̀ wọ́n. Ọwọ́ pálábá àwọn olè ojú pópó kan ségi nígbà táwọn ọlọ́pàá fi páńpẹ́ ọba gbé wọn lẹ́yìn tí wọ́n já fóònù àwọn èèyàn kan gbà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lágbègbè Kọ́lá Alágbàdo nípínlẹ̀ Èkó. Ní nǹkan bíi aago 5:05 ìṣẹ́jú kan ọjọ́ Ẹtì Friday ọjọ́ 6 oṣù kẹsàn-án yìí ni wọ́n jí fóònù itel tí iye rẹ̀ ń lọ bíi $70,000 náírà 70,000 naira lọ́wọ́ ọkùnrin kan tí wọ́n forúkọ bò láṣìírí. Níṣe làwọn afurasí méjèèjì Ìdòwú Lukman àti Sodiq Ahmed díbọ́n bí ẹni tó ń wa kẹ̀kẹ́ márúwá àti èrò tó fẹ́ wọlé láti ṣiṣẹ́ ọwọ́ wọn. Àmọ́ orí ta kò wọ́n nígbà tí ẹni tí wọ́n jà lólè pe àwọn ọlọ́pàá tí wọ́n ń gbé mọ́tò patrol káàkiri àdúgbò. Àwọn agbófinró yìí ni wọ́n fi páńpẹ́ ọba gbé àwọn méjèèjì láìpẹ́ rárá. Yàtọ̀ sí fóònù ìgbàlódé itel tí wọ́n jágbà nírọ̀lẹ́ ọjọ́ tí wọ́n mú wọn, àwọn ọlọ́pàá tún bá fóònù ńlá mẹ́ta míì Tecno Canon, Nokia Feature àti Vivo lọ́wọ́ wọn. Bákan náà làwọn agbófinró tún gba kẹ̀kẹ́ márúwá tó ní nọ́mbà KJA 637QM tí wọ́n fi ń ṣiṣẹ́ olè jíjà náà lọ́wọ́ wọn. SP Benjamin Hundeyin tí í ṣe agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tóun náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ pé àwọn afurasí ọ̀hún ti wà lákọlò ọlọ́pàá àti pé láìpẹ́ ni wọn yóò taari wọn sí ẹ̀ka CID tí wọ́n ti ń wádìí ìwà ọ̀daràn fún ìwádìí tó jinlẹ̀ dáadáa. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.